أذنبت يا ربي وقادتني ذنوب ما لها من غافر لك دنياي غرتني وعفوك شدني ما حيلة في هذه أو ذاك إن كان قلبي شكا لم يكن مؤمنا بكريم عفوك ما ضوى وعصاك جاء الحبيب إلى الوجود يتيما والكون في درب الظلام سقيما فأنار للكون العليل ظلامه بشريعة لا تقبل تقسيما ويوم وصول الهاشمي إلى الدنا لأطيب أيام لقوم محمد وما هو إلا رحمة الله للورى هدى الله للأكوان خلق محمد يا من بحب المصطفى قد أولعوا زيدوا عليه من الصلاة وأكثروا يكفيك فخره يا محب محمد أن المحب مع الحبيب سيحشر أن المحب مع الحبيب سيحشر gbogbo àwa tí Allahu alaykum. àmín àánú Ọlọ́run ní kí a jọ wà níbí Kájọ wà ní àyín. tí ìwà níbí wá sì nítumọ̀ Tó ní ìtumọ̀. torí n tá à ń jọ ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni Bẹ́ẹ̀ni. n tá à ń sì ń rò ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá Kò jọra wọn. kápẹ́ ní tí à ń jọ ń rò papọ̀ ní Náà. SSG èèyàn ṣe lè kó Nàìjíríà kó lọ jalè ní Mẹ́kà Allah. nínú Kaaba Nínú Kaaba. àádẹ́jọ́ máa kíra wa ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kí ló ń bá lọ Àbí ọ̀rọ̀ ó lé ní ọ̀rọ̀ olè ní. so èmi kíyàn níbi kan pé a kú ọ̀rọ̀ ẹ̀sìn àbá nǹkan kan náà wá ọkùnrin tó ọba wá Bẹ́ẹ̀ni. ń ṣe kí ọkú ọ̀rọ̀ ẹ̀sìn mo ti ṣe ọ́ Bẹ́ẹ̀ni. ń tí wọ́n bá ní kọ́ gba nǹkan àwẹ̀ kọ́ máa lọ lé Kọ́ máa lọlé. kódà bá àfa bá pọ̀ lóde wọn ò bá nǹkan kan náà wá Kò jọra wọn. ń tẹ́lòmíì ro sùn tí ó sùn lálàáfíà ló bá lóde Bẹ́ẹ̀ni. tẹ́ bá sì fẹ́ dán òun tẹ́ ń pín ẹ mọ́ fún Ẹ má fún un. yóò dàgbò òru ni Bẹ́ẹ̀ni. yóò kàn yíyan náà ibi bàbá náà ibi sọjú ní pé ìwọ lọ jẹun fún mi àgbà Wọ́lọ̀ jẹun rí gbà. agbára wa mú. Àpàdé ń ta. فسبحان الذي عرفا kó má bàa dìjà Kó má bàa dìjà. mo kíra mi pẹ̀lú tí mo bá wá ń tèmi Bẹ́ẹ̀ni.
مطالبنا كذا هدفا bẹ́ẹ̀mi rẹ bá mọ́ tó ìwọ náà kíra rẹ kíra rẹ̀ tí ì bá ṣe fóònù pẹ̀lú tó bá wá bẹ́ẹ̀ ni fóònù lẹ́lòmíì wá jí ẹlòmíì nísìn ó wá yọ fóònù ni bẹ́ẹ̀ ni a sì mọ ní ẹkú iṣẹ́ inú rẹ àwẹ̀ olóògbà ńlá dá ẹ kú dìde tọ́lọ́hún. ẹkú dìde tọ́lọ́ tọ́lọ́ ń bá fún àwòrán òní hàn yóò sì máa sunkún jáde kìámọ̀ Allah. má jẹ́ kí ni yẹn hàn dákun. لأنت إلهنا المعطي n ti hàn bá nà. تفوق صفات من وصفا gbogbo ẹni tó wà níbí tó wà níyà yín. tí fi ànábì jòkó sí lọ́kàn sallallahu alayhi wa sallam. tẹ́nìkan ò ní wí ju tiẹ̀ lọ. sallallahu alayhi wa sallam. yorùbá ànábì lẹ́ẹ̀mẹ́ta. sallallahu alayhi wa sallam. náà sallallahu alayhi wa sallam. náà sallallahu بقدرتي تجلى من ẹ jọ tàwọn ká tẹ̀lé protocol. bẹ́ẹ̀ ni. a ní akí gómìnà àmì ẹjẹ ń kí bàbá wọn tọ́. ẹjẹ ń kí àwa tá a ní padà wọlá wa lọ́wọ́lọ́wọ́ à á lò dọjọ́ kú ni. bẹ́ẹ̀ ni. ibi tẹ́ ẹ̀ ti ń yan èyí hàn kan ti lórí wọn ò rí bẹ́ẹ̀ wọ̀ mọ́ lónìí ẹ̀yin náà máa dirù díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá lọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bì kan tí ìbá ṣe ibi tá a ní yóò kù sí yóò ṣe kínni. yóò pé ń jọ kan. ẹjẹ ń kí àwa tá a ṣàgbà yín náà. bẹ́ẹ̀ ni. بقدرته تجلى من رأينا أنه شرفا tí gómìnà wá sí wa bí tí ò ní bí ẹ nínú torí gómìnà yìí wọ́n sọ lórí ibú. rárá olóríire ni wọ́n o. àáfà lẹ fi ń ṣe é. ẹ fi ń ṣeré. àáfà náà. gbogbo tó ọba jẹ́ tó má ti lọ ju àáfà lọ náà. dágbére fún nǹkan náà. bẹ́ẹ̀ ni. àwọn àáfà tó gbà ọ níjọ́ tí ẹ bí ọ bẹ́ẹ̀ ni. tó tún kírun sí ẹ lájọ́ tó máa ń lọ ọ̀dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ ni. àwọn akọ̀ọ̀kan wọn lọ jù wọn lọ ó sì dénú rẹ. ó dénú ẹ bẹ́ẹ̀. bí ẹ bá da sẹ́lẹ̀ ìjọ tó bá kú òkú rẹ ó ṣẹ̀sìn. bẹ́ẹ̀ ni. mo kí bàbá yìí mọ́. bàbá kí. ẹ dákun mo ti kọlu protocol ẹ má bínú torí Ọlọ́run. bẹ́ẹ̀ ni. Good. bàbá ẹ fẹ́ yín tì ẹ bá ṣẹ́ débẹ̀ ni. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ nìkan bá lẹ̀ dàgbà tí ń sáré àyè yín ká nísìn ọlọ́mọdé lọ gba èkuru jẹ lọ́wọ́ bọ̀rọ̀ lọ́nà nugbó ni. ṣé ẹ rí ẹ má mọ̀ pé kéèyàn ó kú mọ́ ẹ jẹ́ olóògbà rẹ̀ kó lọ. àbí. ọ̀sẹ̀ ni máa kájọ fún wọn lọ fí bẹ́ẹ̀ ni. gbogbo ọ̀dọ́ àfa àti ẹ̀ máa ń kánjú gan fẹ́ kágbàlagbà ó kúkú àwọn bí èrìgì àti eyín ni. bẹ́ẹ̀ ni. èrìgì ló kọ́ dé yín bá wulẹ̀ yín bá ń fẹ̀ ní sakọ sẹ́yìn ò ní kátàkàn yìí kí ni ó padà kù èrìgì náà ni ó padà kù. bẹ́ẹ̀ ni. wá àṣẹ tó bá ní gbéraga nù ọ lè jò bulabulabula báwọn náà ṣe kú kú níjọ́ kan. Allah. ń lo jáyé máa yẹ náà ibùdó imam. náà. gbàtí bàbá náà gbàtí. bẹ́ẹ̀ ni. bàbá ò kàn wọ́n yín níbi ẹ bá ń da fírì rẹ̀. rárá o. bàbá wa sọ pé àáfíìsẹ́ lé ọ lọ́wọ́. bẹ́ẹ̀ ni. ó gafa. náà. wọ́n ní tá a fi sọ́dí ká balẹ̀ dáadáa o. ń kọ́ o. bàbá ni ẹ fún nípò tẹ wà yìí. bẹ́ẹ̀ ni. bàbá ni mo fún ọ máa lo èmi náà ní ń lò. èmi náà ní ń lò. gbàtẹ́ ìsọlọ̀ tẹ náà ibi. gbẹ̀yìn náà ibi tẹ wà níbi tẹ fẹ́ kí wọ́n mú yín ó lọ. èsì lẹ́ẹ̀ fi síra láyọ̀. Allah. ló dẹ̀ ń wojú ara yín kí lẹ fẹ́ tú wò. àbí. subhana man a'ataka ilma ma'a tuqa. náà. dákẹ́ ẹnu ẹ. dákẹ́. bí o bá jẹ́ náà ibi tí ó kú re. wọ́n ń bá ìmáàmù rẹ̀ jà àwa ni wọ́n kírun nígbà tí wọ́n bá jà ọba èmi náà kí. èmi náà kí ni. tá a bá rí gbogbo àfa àti ẹ bá ń jà pé ìmáàmù wa tó ẹyọ wa ẹyọ gbogbo wọ́n bẹ̀yìn kẹ́yìn ni. bẹ́ẹ̀ ni. wọn tí bá wọn mú jà láàárọ̀ ẹ ti ń fóònù ẹ dákun èmi náà kẹrẹ o gùn agbọ́n ta ó kú ọ̀nbẹ ni ẹ̀yin ọ̀dàlẹ̀ burúkú yìí ṣé wọ́n ń gbọ́. wọ́n ń gbọ́. subhana man a'ataka ilma ma'a tuqa. tẹ́ ẹ bá rí tí gómìnà bá ń lọ bì kan. tí ń lọ bì kan. tó bá fún àwọn kan pé ẹ mọ̀ lọ sójú mi ẹ fura sí ẹ àti ẹ dání ọ̀ránṣẹ́ o.
èmi náà lè ṣerú ẹ̀. bẹ́ẹ̀ni. Seat of power tí ẹ bá ti dé bẹ tán ẹni bí ò ṣe é fi sọ́lé. kò ṣe fi sọ́lé o. mo kí bàbá yìí mọ́. bàbá kí ń jẹ́ ẹ̀jẹ̀ bàbá ẹ̀mọ́ tó fọ́ọ̀nì sí mi. àyọ̀ ọ̀gá bàbá yìí ti dàgbà. wọ́n ń wo ìjọ náà ṣe ẹran tíjọ́ tí ń ṣe wá sí àyọ̀ wọ́n ń wò yín àṣàgbà kọ́ ni kú. ẹ jẹ́ fọlọ́run lẹ́ pẹ̀lú ìdájọ́ rẹ̀. pẹ̀lú ìdájọ́ ẹ̀. bójú bá rọ̀ àmọ́ igi tó gbẹ tí ò ní wó tútù ó sì máa fàyà lulẹ̀ nísìn. máa fàyà lulẹ̀. pẹ̀lú àṣẹ Ọlọ́run. mo kì í tààrà. bàbá kí wa sharrafaka rahmanu. o ti wá dà báwọn. mo wá kí gómìnà wa nísìn. ìmálẹ̀. ìmálẹ̀. ẹ sọ bẹ́ẹ̀ ni. ìmálẹ̀. ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. gómìnà tó gba àwọn àáfàá láàyè. náà. Ṣéwù Dasuki. Dasuki. Radiyallahu ta'ala anhu. àmín. àmín. ẹnìkan dépò gómìnà lásìkò rẹ̀. lásìkò rẹ̀. wálí. gọ́fúnọ̀. gọ́fúnọ̀. ó wá fẹ́ dájọ́ fún ẹnìkan. àáfàá wa ni má dábàá wọn. má dábàá wọn. ẹ̀ ń tẹ́ wá bí mo kí n pé ẹ̀ fi á sí é. wàláhì ẹ̀ fi á sí é. ṣeun. pàápàá. pàápàá. ẹ sọ fún ìyókù yín tí máa ń ṣe ibi èyí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kò máa fà láàfà. ká mọ̀ wọ́n láàfà o. njọ́ tí wàá dájọ́ tí wálí fẹ́ dájọ́ Imam Dasuki ó wá gbé lẹ́tà wá kọ sí pé má dábàá àbòsí lọ́ fẹ́ sí. àbòsí ni. n wá ń ka lẹ́tà báyìí n wá rò pé àáfà yóò mọ̀ wọn ara rẹ̀ nínú lẹ́tà ọfà sì jáde ó sì gún ní ìgbà àyà ibẹ̀ ló kú sí. ń ro náà nífa ọfà sì bóde nù lẹ́tà. luhumul ulama'i. luhumul ulama'i lamasimumatun wa man yu'adihim sari'ul atab. mo kí gómìnà o. bàbá kíá. wọ́n ti ní ìwà kọ́ mọ́sálásí. rìpọ́ọ̀tù tẹ́ kọ́ lónìí ipa àwọn kàkà sí mọ́sálásí nǹkan tó di léyà. bẹ́ẹ̀ni. ẹ náà fẹ́ sí nínú léyà. a fẹ́ sí nílé ya. kankan ran owó ńsẹ́ ni ẹ máa kọ́ torutoru wọ́n ní lọ́wọ́. wọ́n ní lọ. n ta fẹ́ nù. bẹ́ẹ̀ni. dọ́kejì ọdún kí bàbá kó ogun olúwa kan wá kọmíṣán rẹ̀. bẹ́ẹ̀ni. salamu aleykum mẹ́sẹ̀gì mi àkọ́kọ́ nù kó sì rí bẹ́ẹ̀. luhumul ulama'i lamasimumatun. ilé ọlọ́run. ilé ọlọ́run. ẹjọ́ ẹ̀yàfọ́ mi ẹjọ́. wọ́n sì yọ sàká bí inú bínú ọgbà yìí ṣe tóun. tótó. àṣé wọn ò yọ sàká yìí láti jọ yìí. náà. gbogbo bí tí o bá ti sí mọ́ṣáláṣí ọlọ́run kí ẹni kò gé ẹ́. kò gé wọn. wa man yu'adihim sari'ul atab. mo kí SSG. bàbá kí ọmọ inú ilé kì í ṣòṣogbo nìkan ọmọ inú ilé lọ́fà. náà. àṣà tó fẹ́ gbádìí ẹ̀ tí ò gbé ní níta tó fẹ́ gbé ní yàrá yóò forí gba kùmọ̀. bẹ́ẹ̀ni. ẹ má lè SSG yín ká àwa yàrá rẹ ní. adékèlékun tí wọ́n sì wà nínú yàrá báyìí mọ́mọ́ àgbà. bẹ́ẹ̀ni. yín bàbá ní abíyá mi ló wà n tí ó mú lábíyá mi yóò ṣe àgbákò. luhumul ulama'i kọmíṣánná fún affairs. lamasimumatun. ẹ̀yin kọmíṣánná sọ ẹ̀yin PS wa gbogbo yín mo kí yín o. bàbá kí mo káyìn Imam ẹ̀ ń tẹ́ bí wa mo kí chairman Muslim Kini community gbogbo Ọ̀ṣun state. bàbá kí gbogbo yín. mo kí yín. wa man yu'adihim ọmọ yín kọ́ Spain. sari'ul atab. wa man yu'adihim sari'ul atab. mo wá kí ọ̀rẹ́ mi pàtàkì ẹ̀tọ́ ẹni tí ń dà kọ. náà. chief of staff. bẹ́ẹ̀ni. bá mi kí ẹ jíṣẹ́ bàbá. kò sóko ọtọ́ ẹ pé tí yóò jẹ́. bẹ́ẹ̀ni.
ọmọ alájí àgbà náà náà ẹ gbàgbé ẹ ẹ máa fìyún náà kún. bó lọ wí small but mighty. لحوم العلماء لمسمومة bànkì akínlẹ̀yẹ. ومن يعاديهم سريع العطب. kí ọba náà ibùdó mọ́mù nílùú Kírun ẹja kun ẹni tí bá dákẹ́ ẹ má bínú o bẹ́ẹ̀ni gbogbo yín mo mọ̀ mo kí yín bàbá kí yín. ẹ jẹ́ ń kí ìmáàmù wò ó bẹ́ẹ̀ni kó má gbọ́ ọmọ lọ́wọ́ mi bẹ́ẹ̀ni mo fẹ́ mọ nílé wọn nílé Akínlẹ́wà bàbá ìyàwó mi nù mo kí yín o kí n lè jẹ sàrí àláfíà. bàbá kí yín. لحوم العلماء لمسمومة. ẹ jẹ́ ń kí ìmáàmù òkùnkùn náà bẹ́ẹ̀ni ilé wa ń gbà tá a gbé ìsìláàmù dé ìlú 18 láti ń jẹ ìmáàmù bẹ́ẹ̀ni láti Málì làwa ti wá bẹ́ẹ̀ni lára àlú tá a ti ń jẹ ìmáàmù ní òkùnkùn wà òkòkò wà. ẹ gbọ́ náà ọ̀dọ̀ mi ní orírun gbogbo wọn bẹ́ẹ̀ni tí n bá dókùnkùn lónìí mi ní kéwù túbà bàbá ò bọ́ọ̀lẹ̀ fún mi ni bẹ́ẹ̀ni bàbá ńlá wọn ló déhùn. bẹ́ẹ̀ni. ومن يعاديهم سريع العطب. ìlú méjìdínlógún láti ń jẹ lèmọ́mù. ومن يعاديهم سريع العطب. náà bàbá ńlá mi yányán bẹ́ẹ̀ni mo kì í bàbá wọn ẹ bá ń kílé bàbá kí yín. ẹni mo kílé o n nílé ìyá tí máa ń bọ̀ ọ́ dalẹ̀. سلامي على أهل العلوم فإنهم. wọ́n kí ẹ Kàdíríyà mo kì í. bàbá kí yín. ẹ bá kí ẹ bá àlífà ọláṣẹ́wù Khalifa Sani gbogbo yín náà. torí ọjọ́ tó lọ bàbá náà ibùdó akéde gbogbo yín mo kí. mo lọ wí. مصابيح علمي بل Dr. Badmus ńkọ́. نجوم سمائه. mo kí bàbá lè jìgbò. bàbá kí ẹ yín. má bínú ẹ dákun torí Ọlọ́run Bẹ́ẹ̀. ẹ má fò ní kíyàn tán ni. بهم torí يهتدي ọ̀rọ̀ ń ta mí nípa níkùn. بهم يهتدي من يقتدي بعلومهم. bàbá Imam náà tí bá ti kí bàbá náà ibi ẹgbàá pẹ́yìn náà ní ń pè torí Bẹ́ẹ̀. gbọ́dọ̀ máa dà yín láàmú. bẹ́ẹ̀ni bàbá náà ibùdó Imam náà chairman gbogbo alálàájì náà dókítọ̀ ويرقى بهم. ẹ fẹ̀yìntì ẹ ti kọjá bẹ́ẹ̀ni ẹ ti kọjá ti kọjá. wọ́n yẹn nìkan náà bí wọ́n yẹn náà bí wọ́n ń parí dara ibi chief Imam ní dá àṣẹ pa ní dápa. àní kò sí tí bàbá ó sọ àṣẹ bàbá ò ní sọ̀rọ̀ Ọlọ́run ni ó sọ̀rọ̀ ọlọ́run ni ó sọ̀rọ̀. ó lọ tìfìtìfì bẹ́ẹ̀ bá gbaṣẹ́ àgbàṣe yóò gbakú àgbàkú bẹ́ẹ̀ni. ẹ fi alẹ́ pẹ̀lú àyè wa kí ló tẹ̀ ń kájọ fún wa àbí. ojú wo ni ń kan yín àbí ọkọ̀ tó bá sáré jù náà yóò parẹ́ kó tó dé kó náà kọ́ àbí. kí ni mo fẹ́ sọ lóyè rọrùn náà yálòdì kan pa ويرقى بهم alásàrò ذو الداء علة دائه. ìgbàláyé ẹ̀ gbọ́ ṣe ń gbọ́ ń gbọ́. bọ́ba gún wa náà èmi ní nǹkan náà tí àáfà ò bá ní náà bólówó ò bá ní tí ò ní bálágbára ò bá ní tí ò ní. wọn ò ní síra láyọ̀ Allah tẹ́ ẹ sì gbọ́dọ̀ ní tí mo fẹ́ sọ yìí tí bàbá fẹ́ sọ yìí. ìgbàláyé nǹkan ẹyọ kan náà ni kò sì ní da yérúdò ni náà àrídọ́ kálukú yọnu sí bọ́lọ̀ ń ṣe pé mọ́ bẹ́ẹ̀ni. baba náà ibùdó Imam chairman ẹni tí ò bá yọnu sí wọn pé ó sì lè kó méjì pọ̀ òun náà yìí náà ibi tí àwọn ètì ibì kan òun náà tún ní tí àwọn aráàjì sí òsálòmíì máa ní níjọ́ tó bá ti lè ro báyìí ló bàjẹ́ níwájú Ọlọ́run Allah irú bá a ṣe wà ń bí nísìn àkàn nísìn wọn ní gbé mọ́nì kòmbì bẹ́ẹ̀ni. ẹ náà wo nu àwọ̀ ó lọ́ máa ka iye ọkọ̀ tá a kó wá ṣé ti SSG náà tó ní Ọlọ́run sáyé là wáyé ẹ wo ti náà ibùdó Imam ìjọba náà ló tún rà yìí tó ń wá sí i. èmi ló ti dépò owó alálàájì ẹ dákun ẹni tí ń ṣe nǹkan kó tó dépò tọ́lọ̀ tí ń ṣe kù lẹ́yìn rẹ̀ ni àbí. wọ́n fà á tiẹ̀ pọ̀ jù tí lọ gbé sàárín gàgàrà kan ní fi ń da ayé láàmú ká
bàbá chairman wọn ní ronú tọ́lọ̀ fún wọn náà tí ò fa wà bá a ṣe jòkó yìí à ní tán èyí tá a wọṣọ lé mọ́lẹ̀ ló pọ̀ ń bẹ̀ èyí lọ jí aró ẹ̀ ń sunkún pé ẹ̀kọ́ ru ilé wọn bóyá tó kò níyàwó tó ń tòsí rẹ̀ ìyàwó rẹ̀ pọ̀ bí adìẹ ni. bẹ́ẹ̀ni. ó kọjá àlà. fasalim ilallahi al-maqadira radiyan. bàbá tí mo fẹ́ tú nìyẹn. naam. kéèyàn ó yára máa ju nǹkan lẹ̀ fọlọ́n. naam. mo káyìn sọ̀yìdá àtẹ̀yìn gbogbo alásàlátù mo kí yín o. bàbá kì í. mo kí gbogbo tí ń jẹ́ ìjọba yányán naam. ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbí. ìpínlẹ̀ Ọ̀ṣun. mo kí wọn lówó ńláńlá tí wọn ṣèjọba àmọ́ bàbá ìjọba ni wọ́n. bẹ́ẹ̀ni. bàbá táwa lẹ́yìn kùlé rẹ̀ ń bí náà nǹkan ni. kí aṣáájú tún sọ ẹja kí wọn. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀dá tó bá ti ga kò rápálá débẹ̀ àkọọ́lẹ̀ ló gbé débẹ̀. bẹ́ẹ̀ni. tó bá ṣe rápálá ni mọ́tò ti pa ọkọ̀ tó débi tó ń lọ. bẹ́ẹ̀ ni ẹja máa kí wọn tó bá ga ẹja kí wọn nínú ayé. SSG mẹ́sẹ̀gì tẹ́ fún bàbá pé mo sọ. kí ni ń jẹ́ kí àrídọ́ chairman sa ìwà alálàájì Ọ̀ṣun ẹ̀ nípa rẹ sọ̀hún. àmín. ọlá pé ìjọba yẹn ni orí ẹ pé bẹ́ẹ̀ni. wọ́n ṣe fẹ́ yan chairman prison board fún ti gbogbo mùsùlùmí tẹ́ wá lọ yan ọ̀mùtí tó dà wọ́n lẹ̀ Mẹ́kà tó sá lọ Jídà ẹ dákun ilé kíkàn ẹgbẹ́ fún fúkàrẹ́sà ṣé táyà ni ó pọ̀ ni àbí. orí ìjọba yìí pé tí wọ́n yan àáfàá tó lè fèdè tó lè fọ èdè ní Mẹ́kà ẹni tí ń ṣèjọba rẹ̀ tí ń ṣèjọba ìlú ẹ tó lóko tí ò ní fẹ́ kó bàjẹ́ torí níjọ́ mi àjọba máa ṣiṣẹ́ wọn ń ronú bẹ́ẹ̀ ṣe wúlò sí wa ní ń tẹ̀lé àgbàtà nǹkan pé ẹ̀bùn lówó kó máa lọ ẹ má fi sípò kò ní jẹ́ láṣeyọrí ń bá ń tẹ̀lé yín ká ń kọ́ sóun ló ní ká yẹn síbi tí ò ti ní wúlò ẹ pèrè off gbà 2 million ní ìbá àfi tábà tẹ́kọ́ tó dalẹ̀ ó ti gbowó rẹ ẹlẹ́yìn ń tẹ̀lé yín ká fi sípò tí ó do kọ yín rú ẹ lẹ́kọ̀ọ́ mbẹ́ ẹ kọ̀rẹ́ ti ara yín níbi yín náà. fasalim ilallahi al-maqadira radiyan. ẹni bá yóò bá níbi òní ṣòfò. wala tas'alahu làwọn fẹ́ sir. bil amri ghayra khabiri. àná mi nù tí wọ́n fún ọ lọ́mọ ẹnu rí dọ́. fasalim ilallahi al-maqadira radiyan. àrọ dàdá nìyí kọ́ ẹ̀ lẹ́yìn Ọlọ́run tí wọ́n bá ní ẹ máa pín owó kò sí owó kàrí láyé. fasalim ilallahi al-maqadira radiyan. troubleshooter ní lọ. wala tas'alahu bil amri ghayra khabiri. bàbá wa ìmáàmù àgbà. ìmáàmù àgbà. fún gbogbo Ọ̀ṣun. Ọ̀ṣun. mo mà kí yín. bàbá kì í. àwọn àyímọ̀ yòókù ẹ dákun ẹ jẹ́ àkọ́ṣe bàbá. àkọ́ṣe wọn. jẹ̀mọ́ ẹ̀ ní lọ́nà wo. lọ́nà wo. ẹ wò bẹ́ẹ̀ sẹ́ ń tún tiẹ̀ kábínẹ̀tì wọn. bẹ́ẹ̀ ni. fásitì ní ẹ wọlé wọn ò gbó mọ bí ajá. rárá o. bàbá náà ìbí ló jókòó tó wá ní ọmọ mi náà ìbí ọmọ mi. bẹ́ẹ̀ ni. kí ló dé tó gbóná jẹjẹ. ọ̀jẹ̀ ìmáàmù tó tún wẹ̀yìn sọfẹ́ u-turn ni. àbí. ó rí i rí ó burú báwọn. ọgbà vote of no confidence wọ́n jẹ́ kọ́fíìsì gbóná mọ́. ẹ jọ bàbá àwọn ọ̀dọ́ bàbá ń bá ṣèjọba. bẹ́ẹ̀ni. ṣé wọ́n lè gbọ́n tó bàbá ni. bàbá tí wọ́n bá àwọn àgbàlagbà ṣèjọba tí wọ́n ń tó bọ̀ kó tó dọjọ́ orí ẹ̀ mọ iye àpáta tí wọ́n ti forí sọ ni. àbí. bàbá ẹ kú mánéjì àwọn ọmọ kéékèèké. bẹ́ẹ̀ni. àkúkú jọyìn ẹgbà kádàrá pa abáyín láyé ẹ ṣeun
ẹ sábà mánéjì wa lọ bẹ́ẹ̀ àwọn fásitì náà ti bọ́ọ̀lù wọn ti ń kúnlẹ̀ bọ̀ bàbá ní ọmọ àlùbáríkà ìwọ lè máa mú ọ ti á pè sáfù wá wẹ̀yìn àbí òfin dà fún ẹni ta ní ń kùn èmi ò mọ ọ dàrún kí o bàbá jẹ́ sòrò ó kò ọ ní jẹ́ sòrò ó sá fún. bàbá Imam náà ẹ dákẹ́ tẹ̀lé mi àrídọ́ n tẹ́ ń pè ní ìyọnu kágbà bá ssg kágbà ẹjọ ta ló ẹ má pariwo ẹ dákun ẹ bá ń bẹ wọn àwọn ti kú lójú agbo tí mo wà yányán bẹ́ẹ̀ni pẹ̀lú gbé tí a ń pa ọ wọn ò sí níbi wọn bá wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹ̀yin obìnrin ẹni náà kí ló tẹ̀ sọ bẹ́ẹ̀ dáadáa náà ẹ jẹ́ sọ nìkan tí ò yọnu fún yín tó ṣe àgbákò náà ìyàwó àti ìyálé jọ lóyún nígbà kan náà nígbà kan náà ẹ máa gbọ́ o bẹ́ẹ̀ni ní a bá lóyún lẹ́ẹ̀kan náà ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ tèmi náà tí ń bímọ pọ̀ lẹ́ẹ̀kan náà pẹ̀lú ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ bó bá ṣe yára sí ni sèmùkéjọ́ mi a máa kó méjì ẹ̀yin lẹ́yìn ọ̀kẹ́ mọ́ da sí tí ń sọ yìí bẹ́ẹ̀ni àwọn ẹsẹ̀ gbẹ̀yìn pàápàá. kò sí ẹ lè yé رضي الله عنه ورضوا عنه ذلك لمن خشي ربه. àṣẹ lè mójú kò sí. رضي الله عنهم ورضوا عنه. jàmá ọlọ́run dẹ̀ tí wàá sọ fún ọkọ wòlíì pé ìyàwó rẹ tí ó bí ọmọ àlùbáríkà yóò sàlá pé iná ń jò níkùn ìbá ti sọ fún ọ tọ́jú ọmọ tó bá bí ń gbà náà ìyáálé pẹ̀lú owú òun ló sàlá pé iná ń jò níkùn ló bá lọ bá ọkọ mo mọ̀ rí mà lónìí ọkọ ní kí ló rí ó ní mo sàlá pé iná ń jò nínú ìyàwó mi. Allah. Bàbá ní alihamudulilayi àṣepé olú ọmọ tọ́lọ̀ ní bí ìyàwó rẹ̀ ní òbí sẹ́ni bó ṣe ń náwó báyìí ọlọ́sì pààrọ̀ máa síra wọn. رضي الله عنهم ورضوا عنه. wọ́n bí ọmọ báyìí wọ́n bí pẹ̀lú mọ́lẹ̀ wọ́n bí kejì Jahannama náà ti bí. Allah. wọn ò tẹ̀lé mi mọ́ jèrè. ذلك لمن خشي ربه. bàbá náà ìbí ní kírun ẹ bá ń kí fásitì ọ̀ra ẹ bá ń kí wọn. ذلك لمن خشي ربه. bàbá ẹ má bínú ẹ dákun kí ni máa bí kéèyàn máa níyà yọ ọkà kó má gbà àìbẹ̀rù Ọlọ́run ni. àìbẹ̀rù Ọlọ́run ni. ẹ fẹ́ bọ́ Ọlọ́run pín tí ń pín ẹ dákun ẹ dákẹ́ ẹ wọ́n mọ̀ ní oṣù wa yàrá dín náà ìbí sẹ́kọ̀ọ́ ẹ̀yìn sùn òun ní tún yín palẹ̀ ní o wọ́n á lè sùn bí tọ́lọ́ ń gbọ́rọ̀ yín gbà ní òyì hàn bẹ́ẹ̀ni tèmi náà òyì hàn bẹ́ẹ̀ni gbogbo ọjọ́ ti rán lùkìmbà kalẹ̀ lọ́fà wọn ò lè wọ́n wọn lọ tún ta ni. رضي الله عنهم ورضوا عنه. torí mi tí wọn ò fọkàn sí mo wá jẹ́ bẹ́ẹ̀ni èmi gan ò fọkàn sí mo fẹ́ lọ Amẹ́ríkà ni bẹ́ẹ̀ni àṣepadà dé wá sí àgbáyé ọ̀nà. Allah. ذلك لمن خشي ربه. من مادة التي تدل على خلاف السخط. نعم. o ti ń jẹ́ rìdọ́ ó ní kó yapa ìbínú tí ò wúlò. àbúrò mi ṣe lè lówó jù mí lọ ọ́ tún pín àbí dọ́là ti pín. ẹ kọjú sí mi bí àjọ ń tẹ̀lé ọ̀gá kárí àjọ ń ṣe rálì ẹ bá ṣe ráfá àjọ ń yípo òlú ni ipò ṣe ọba ṣe rámọ kárí obìnrin yìí má wù ọ ṣe. tó bá wù ọ ṣe. ẹ gbé mi wájú wájú ṣe mọ́ wọ́n ti ń pa ewo tẹ́lẹ̀ náà. رضي الله عنهم. dákun tètè jòkó ọpọlọ mi ń sáré ká. ورضوا عنه. jẹ́mẹ́ ní náà. naam.
gbogbo ẹ̀dá tí bá ti máa bínú tí máa bínú. sí ntọ́lọ̀ ń bá ṣe náà. Ọlọ́run ní kò ní pàdé pẹ̀lú ojú ìyọnu. Allah. ìbínú ló ń nù ìpàdé. ẹlẹ́jọ́ kàmpé bákan náà ẹ̀ka ẹlẹ́jọ́ dààmú bákan náà àmọ́ ọjọ́ èrè yín ò lè papọ̀. kò lè papọ̀. gbogbo ẹ̀dá tó bá ti fẹ́ jẹ èrè túláàsì lásìkò túláàsì àìní ń pa ni ó padà já sí fún. ó padà já sí fún. àwọn tí yóò bá ànábì ti lọlé. كن عن همومك معرضا. ìwọ tó wà níbi ìtọ̀ ìyọnu tó yọnu. lọ jìnnà sí àárẹ̀ tí ológun ni ó pa ọ́. ìdálọ́mù yakun mọ́ tùrídù fàárídìmọ́ yakunu. ntọ́ fẹ́ jẹ́ tó fẹ́ jẹ́. baba nílà náà. baba lókè là gbogbo yín ntẹ́lómi fẹ́ jẹ́ tí ń dààmú tí ò bá ti rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa ìwọ ya faramọ́ tí bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹni tí ò bá ti faramọ́ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ kò ní ní pa tí ó fi kú. kò ní ní pa. ẹ̀yin mẹ́rin ń dunkò náà. ṣé òbúlálà tẹ rí un radiyallahu ta'ala anhu. àti ṣé àtìkù náà. àti ṣé gibirima náà. àti ṣé Ibrahim Yas wọ́n jọ dẹnu náà hadiranjọ kan náà ni bẹ́ẹ̀ni. Ọlọ́run ni gbogbo yín lè sa ẹsẹ̀ tó le àmọ́ ṣé Ibrahim ni mo gbé fún ṣé òbúlálà ni mo gbà wà nínú bá Ọlọ́run adúrú tó ṣe èmi mọ̀lẹ́ ṣé òbúlálà ti wọ kálúwà ọdún méje oṣù méje ọjọ́ méje ilé ń bẹ lọ́fàdùn ni kò tí ì wó. èwo. كن عن همومك معرضا. ìwọ tó ń fi wàhálà rẹ jọ̀jẹ̀ ara rẹ mo dààmú kọjá alágbájá ó sì ní ṣe kù mí ọ̀tọ̀ ní wàhálà ọ̀tọ̀ lóríire. ọ̀tọ̀ lóríire kò jọra wọn. ẹ jọ̀ọ́ ṣé mo lè sọ̀rọ̀ jálẹ̀ báyìí. وكل الأمور إلى القضاء وكل الأمور إلى القضاء. ẹ̀ ń tẹ̀ ń bẹ níbí tẹ́ ń bẹ níbí. kódà ọ lè bẹ̀rẹ̀ òṣèlú kù wọ́n gbàgbé ẹ̀ Ọlọ́run lọ́kọ̀ náà ni tí o ti jiná nù. mo fẹ́ kẹ́ mọ̀ wọn ara yín lónìí náà. àmì ń fìwé jọ́ọ̀jì ara wọn bí tí mo kàwé dé níwọ̀tọ́ lé mo fẹ́ fi sadọ́kọ̀wé olóbìn lé bọ́ọ̀ ti kàwé tó àjọ lọ́ọ́ fi gbà Allah. bọ́ọ̀ bá ti yọnu sí kádàrá bẹ́ẹ̀ni. ẹ̀rọ olówó tí ó mọ̀wé ni àbí. wọ́n sì máa jí owó rẹ̀ sí ní tán alẹ́ yìí wáyé wá jíwó ni èmi wáyé wá lówó ẹ máa jí bẹ́ẹ̀ni. àwọn tí ń jí ó tún máa béèrè lọ́rọ̀ pé kò máa ká kó lè ká gbàtà àdáyínkẹ́ wá lówó olè lẹ́wáyé wá jà. oríire bàbá oríire. láì nígbà yín lásìkò bẹ́ẹ̀ni. ọlọ́ọ̀fin nǹkan márùn-ún pín oríire kò fi pín. jẹ̀mọ́ ẹni kílẹ̀ àkọ́kọ́ kílẹ̀ àkọ́kọ́. ọlọ́run ò fọjọ́ orí pín oríire kò fi pín o. ogún ọdún tá a ti bí ẹni tí ó kọ́lé tí ó mọ̀ sí géètì bẹ́ẹ̀ni. àlẹ́mọ́ ti bí ọ̀gá tí ó kọ́lé alimọ́tì bí. ọgbọ̀n ọdún bàbá àgbà tá a ti bí dírẹ́fà tí ó máa wakọ̀ tí ó máa wakọ̀. àlẹ́mọ́ ti fẹ́ ya ọ̀gá tí ó ra mọ́tò fún. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kejì àfagbára pín oríire bẹ́ẹ̀ni. ẹ tó lágbára tí ń gbẹ́ kànga lójúmọ́ yóò sì gbẹ́ tí ó kàn mí lóòjọ́ kò sí rówó ra búlọ́ọ̀kù Allah. mo pàdé ọmọ kan mo sì bá sun ẹkún bí sìmẹ́ntì ṣe tó eyín ni yóò fi gbé báyìí ó wá takaka bí iṣu báyìí mo wá dún mo fọ́ lẹ́nu pé ìtọ́lọ́ fi jẹ rẹ sí agbára rẹ wà useless yìí bẹ́ẹ̀ni. ẹ̀dá kan máa járàsì lórí tírélà kéèyàn sì tẹ́ ẹ̀yìn kalẹ̀ kó sì já lórí mẹ́wàá yóò tó wá ní ẹ fi méjì sí. ẹ fi méjì sí. èló làwọn fún lórí àpò kọ̀ọ̀kan àbí. 250 naira. a kó búlọ́ọ̀kù mẹ́rin papọ̀. ó tún pọ̀ yóò wá ru àpò 250 kó tó ka owó àpò sẹ̀mó kan. Allah. wọn ò tẹ̀lé mi ní Ọ̀ṣun yìí fa. كن
كن عن همومك مريدا. ssg àsìkálùkù ẹ mọ kó bànújẹ́ para yín bẹ́ẹ̀ni. ẹ jẹ́ fún ní solution sórí ibú tọrọ kó fẹ́ ṣe tọ́lọ̀ bá ti tàn mọ́lẹ̀ síbi kan gbé náà rẹ lọ́kọ́ lọ́ máa yá náà bẹ́ẹ̀ ọmọ ya ń bẹ́ẹ̀. mo ṣàgbá rẹ̀ ìgbà náà wá ń kọ́ máa gbọ́jọ́ orí ká ìwọ́tọ̀ ní fọwọ́ rẹ̀ jẹun tó fi kú táwọn fi parí ẹ méje ń tẹ ẹlòmíràn ní ara ẹ̀sìn àkóbí ewu kan bẹ́ẹ̀ni. yóò mọ tọrọ jẹ náà ni bí ó sì gbà tó lọ gbé wọn tì mọ́lé. ṣé mo ń communicate. وكل الأمور إلى القضاء. ọpọlọ òkan kéèyàn oníláárí bẹ́ẹ̀ni. orí ẹlòmíì pé tó pò àmọ́ ẹ máa lò ní bẹ́ẹ̀ni. bọ̀dá bonika kọjú lé ìsí tátẹ́gùn wa àní ẹ kọjú ẹ sọ́tún bẹ́ẹ̀ni. ibi lóorùn ó máa wọ̀ sí kó o bá máa gbóná àmọ́ kò ní ra lẹ̀ tí èkú. bẹ́ẹ̀ni. wọ́n á ní bòní ká gbé sọ́kàwé sí. ẹ máa bínú sórí ọlọ́mọ àsàlátù fi ń sí ọlọ́run. وكل الأمور إلى القضاء. ẹlẹ́ẹ̀kejì sùúrù lìkọ́lbì bí múrù lìkọ́dọ́. náà. kínú èèyàn máa dùn sí bí àkọọ́lẹ̀ bá ṣe ń lọ sí. olóyè rọrùn ẹ̀fíndìkì jẹ́mọ́ ẹ̀ ní náà. naam. ọlá ṣíù èyí tí mo tún fẹ́ sọ igbó yé dàkú ssg ẹ bá ń kí kọmíṣánná mo mọ̀ kí yín bàbá kin. ojú ogun yín gún régé dalẹ̀ ọ̀gá yín bá ti ń gbàwẹ̀ tó ẹ̀wọ̀n ọkùnrin tó ní irun gbẹ̀yìn àfi bíi sudais bàbá náà ìbí ẹjẹ ń sọ̀rọ̀ kí àbó lọ sùn léjèrè. كن عن همومك مريدا. ìwọ tó wà níbi tó máa sinú bí ọkàn kú sínú ọrùn. njọ́ tí ànábì ń travel pẹ̀lú Abubakar wọ́n lọ sí Sham àwọn tí wọ́n travel njọ́ náà 1000 ni wọ́n jẹ́ bàbá àgbàlagbà páàdì ó wá ní ànábì tí ń bọ̀ oòrùn ní pa àwọn 1000 wá yọ lọ́ọ̀kan bàbá oòrùn sì pa ogun wọn ó ní gbogbo yín kẹ́rọ jẹ́ Muhammad ló bá dandan wájú ìtàrí ẹ dúró ní ọgọ́rùn bàbá yìí mọ̀ ẹni tí o mọ̀ tí ń jẹ́ Ìyọnu yóò mọ̀ lónìí akẹ́pinna wọn sí ọgọ́rùn bíi tí ànábì wà Abubakar kan lẹ̀ mọ́ ni òòrùn wa ń pa àwọn 900 kò pa wá ó ní ìrìn òdòdó bọ̀ ó ní ẹ̀dúró ní 2020 ṣẹ̀gbọ́n tó pín sí márùn-ún nù ànábì tó fa Abubakar tó fa aláṣọ òòrùn tó pa ẹ̀kọ́ tó pa 20 ó ló dá ẹ̀dúró ní méjì jájẹ̀ káàbọ̀ ní ẹ bá dúró méjì yorùbá níbi ẹsì dùn mí abana ibùdó imam máa ń fẹ́ sírì. كن عن همومك مريدا. àwọn méjì péré lòrùn wá pa òrùn wá ń pa àwọn yòókù Abubakar ti múra àjàkálẹ̀ ó ló dáa ẹ̀dúró lọ́tọ̀ọ̀tọ̀ ó ní kò ní dáa fún ọ látòrí 1000 lọ́tí ń bá a bọ̀ ọ̀ọ́yà mi lẹ́gbẹ̀ẹ́ olóríire mi ni ó dá olónìí mọ́lẹ̀ kì í ṣe mi à ń sì jọ ń lò ní. وكل الأمور إلى القضاء وكل الأمور إلى القضاء. bàbá Imam ó dàbí ẹ ti jòkó yìí nísìn kíkànnù kábínẹ̀tì yín wá ní mo yarí bàbá ti dàgbà ń ṣe mọ́ kó lọ tò yóò sí ẹ̀sìn jẹ̀mọ́ ẹni tí bá nígbà ni ẹ bá ló gbà Ìyọnu kan ìwọ bọ̀dá tó wà níbí tó lè dá àbúrò rẹ pé tó sì dáa fún un ní wá ní ssg àbí kí ni ẹ ń pè ọ́ alọ́rọ̀ lálẹ́ o òun kí ó sọ̀rọ̀ agbá ti kúyọ̀ tó tẹ̀lé ní ó fọ́ létí
bẹ́ẹ̀ni. àti tẹ bá jẹ́ kan bọ̀dá àwọn ọmọ irin ti ìgbà ìgbò oníwà tí wọ́n á sanwó rẹ̀ lọ́sípítà pé ẹ má máa sẹ́ni wọ́n yẹn mọ́ èyí máa sọ fún yín wọ́n ràn yín tí pọ̀jù wàránsì níní. إلزام باب ربك واترك كل دوني. ẹ̀dọ́kẹ́ ẹ ti sọ kíní kan ní Òṣogbo tí ó yà yín lẹ́nu Naam. ẹnìkan wà tí ò yọrù síbi tí mo jòkó yìí sògùlùlù mo bá fi àdúrà lọ lóde àti mo fọ̀rọ̀ mo tọ́ wèrè nù ló bá ní Imam Offa bẹ́ẹ̀ ṣe ń wo èmi èyí ń sẹgbẹ́ rábì ìyá rẹ̀ ní bá ń kàn bò mí èmi sì yára sọ̀rọ̀ kò yọnu kọ́ o Kò yọnu ni. lójú èrò ó fẹ́ kí wọ́n mọ̀ kó ń sàgbà mọ́ mi ń sin mọ́ mi ń sin mẹ́rẹ̀ẹ́jọ́ náà sì dákẹ́ Ọlọ́run gbàdúrà mi òde ńlá kan bá dé bàbá ọmọ náà kú èèyàn ńlá Amẹ́ríkà ló ti wálé wọ́n ti sọ fún mi pé Imam ẹ̀tọ́ àti ké Kùránì nínú síkà kan báyìí yóò gba 20,000 àmọ́ ló dábàá àfa àwọn àjò àwọn akọ̀mọ́ náà ẹ mọ́ fún bàbá ní Kùránì kan òkè àgbàlagbà ni wọ́n. Bẹ́ẹ̀ni. إلزام باب ربك واترك كل دوني واسأله سلامة من دار الفتون. wọ́n ń gba Kùránì 20,000 ojú rẹ̀ ń bu náà wọ́n ò fún ó tún wá dásìkò tí ń fàdúrà lọ àwọn yẹn yẹn sinmi tẹ́ ẹ dàgbà Bẹ́ẹ̀ni. kálukú ń ṣàdúrà wọ́n ń rí nǹkan tìkẹ́tìkẹ́ Bẹ́ẹ̀ni. abáraba náà àtúnṣe máa ń tó ṣe ló bá di 4:30 ń dájí ijọ́ kejì n kàn ń gbọ́ ẹsẹ̀ mami ni ṣe mo ní kí ló dé dídájí mo bá jáde ó wá gọ sẹ́yìn mami wọ́n wá ní dákun ọ̀ yìí sì bínú mo ní mami kí ló dé wọ́n ní ọ̀ yìí bínú mo bá ti rí mo lémi náà kọ́ ni wọ́n sẹ̀ ẹ̀yin ní fẹnu gún lóde ẹ̀yin ní ń pìtàn màmá tó bí mi ní abẹ́ tó bí odidi èmi àwa tá a lè yálé wèrè Àbí. olórí ibú ò lè bírù wa mọ́mi nígbà tó ti wá bá ń wọ̀ tó ti wá bá yẹn ẹ̀sẹ̀ rẹ tán èló ni ẹkún bàbá oníye báyìí bàbá oníye bá kó fún un níjọ́ ló ti sinmi ẹnu ẹ̀ gbogbo ẹ̀yin àgbà bú tẹ̀ ẹ̀ fẹ́ rí oríire àbúrò yín níbi tẹ̀ ẹ̀ gbà kádàrá irú àbùkù tí ó kàn yín nù. Bẹ́ẹ̀ni. لا يضيق صدرك فالحادث يهون. tí wọ́n sọ ń bí lónìí nù o kódà ẹ̀yin ìyàwó ilé ẹ lọ yọnu Ẹ lọ yọnu. tó bá ṣe àfẹ́kànyìn lọ́kọ́ gba tiẹ̀ Nah. ẹ máa róòlù kẹ́ máa jẹun ayọ̀ Bẹ́ẹ̀ni. ṣèbẹ́ máa ránṣẹ́ ni dókítà mo ti bèrè yín kẹ́ ẹ bóun gbogbo ẹ̀. الله المقدر والعالم شؤونه. Dr. Alwahi لا تكثر همك ما قدر يكون. ó kú pọ́ìntì kan tí ń fi lé Bẹ́ẹ̀ni. ó ní méje bànújẹ́ rẹ̀ ó pọ̀ Má má jẹ́ ó kú pọ̀. tíra yakun Ẹ̀. gbogbo tó lọ ń bá kọ ni ó ṣẹlẹ̀ Ní ó ṣẹlẹ̀. gbàtọ́ jẹ́ ìyáálé ńkọ́ sọ fẹ́ dọ́lọ́ọ̀nù Àbí. tó ṣe pé gbàtọ́ kọ̀ rẹ fẹ́ wọ yàrá ìyàwó wọ́n á forí ẹsẹ̀ lélẹ̀ Ẹ̀. ọ̀gbà kádàrá ọ̀yọ́nú pé ọlọ́run ló ní yóò fẹ́ ọkọ rẹ sọ́ọ̀sì pẹ̀pẹ́ ọlọ́mọ tó ti fẹ́ tó ọ tí ò rọ́kọ ní kò lè ní Kò lè ní bó o. ṣe ń dààmú ọmọ ọlọ́mọ rẹ ó dààmú. Dààmú. لا تكثر همك ما قدر يكون. definition mi tó tún fún un Bẹ́ẹ̀ni. ó ní kí ni isikbalu le akami bil farahi kéèyàn máa gbàdájọ́ ọlọ́run pẹ̀lú ìyọnu Pẹ̀lú ìyọnu. tọ́lọ́run bá ti dájọ́ gbàgbé Nah. bó ṣe fẹ́ dá ló dáhùn Bẹ́ẹ̀ni. tí ò bá gbé ọ lọ bẹ́ni tó gbé kẹjọ máa ṣe. Kọ́ sì ní tẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀. baba aná ibùdó imam Náà. bọ́lá ṣe lè wò ó tóbi wa tó ẹ̀yin lẹ́ lọ sùn baba aná lọ sùn Bẹ́ẹ̀ni. bọ́ ọba láyé ọ̀lẹ́ láyé aláyé àwọn wà tí ń bínú síìtì yín sọ́bẹ̀yìn lẹ pè mí pẹ̀lú àṣẹ baba imam Bẹ́ẹ̀ni. wọ́n sì wá sí fún wa síbẹ̀ kọ́ ni ní Bẹ́ẹ̀ni. bí ó ṣe rí fún ọ̀tọ̀ bá gbà fún kádàrá nu. فالإله فينا يفعل ما يريد.
dákun sọ ọmọ ju kéwú lọ ni àbí. tí wàhálà wa pọ̀ tí wàhálà pọ̀ ọkéwú rẹ̀ gẹ́dẹ́ kádàrá ó gbé ọ kò gbé ọ. ẹnìkan ọkéwú àwọn àpèsè òde olóhùn fẹ́ mú ọ lọ bọ̀dọ̀ ẹja jọ lọ èyí ni òrì tí mi ìwọ tí mo kọ́ ní nídàdí jòkó nù lé ebi Ọ̀fà yóò ràn ní dẹ́tọ̀ Òṣogbo wa mú ọ. bóyá tíra lọ jẹ. Farido faridotun wasukutu haramu. jẹ́mọ́ ẹ máa yára yọ́nú sí ìdájọ́ ẹ máa yọnu. tó fẹ́ tìrìsì lónìí ni pé lọ sáàtì àti rẹ kí lọ dí bẹ́ẹ̀ tí òjò dáa fún ọ. òjò dáa fún ọ. ẹ̀ẹ̀kẹta nù ìtumọ̀ tí wọ́n fún un. bẹ́ẹ̀ni. má ti wí báyìí mo fẹ́ lọ ní wàásù rẹ gẹ́gẹ́ lónìí because ọ̀rọ̀ yẹn ta mí nípa níkùn. bẹ́ẹ̀ni. mo rí pé bí àdánwò wà náà nù. àmì ìrún ní òṣèlú yóò máa ní àṣàjọ Adeleke bẹ̀rẹ̀ òṣèlú láyé wẹ́ẹ̀tì ẹ̀ ní tíà ṣé tí baba rẹ̀ ṣe kalẹ̀ ní baba tiẹ̀ ṣe. àbí. àbọ̀ ọmọ oníjọ́lá baba rẹ̀ ni baba yìí tá a náà bá ká ẹ̀ sọ́mọ oníjọ́lá wa ni. àbí. dọ́tà bàbá tí a ń sin àwọn àfa bàbá rẹ̀ wà náà ti máa lé kò bá àfa. ìgbàláyé ni wọ́n ń sọ yìí bàbá àgbàlagbà tí a tara wọn jáde mo ṣe wá sí lọ́dọ̀ wọn. rahimahullah. àmín. wọn ò dá mi lóò mọ́ o. àmín. bàbá ètí ń sọ máìkì lẹ̀ wọ́n ní kí ni ń jẹ́ ìyọ́nú sọ́lọ̀. kí ni jẹ́ ìyọ́nú sọ́lọ̀. wọ́n ní tí ń jẹ́ bàbá àrídọ́ bí mahabbati dókítọ̀ ọgbọ́dọ̀ lè fẹ́ràn Ọlọ́run débi kí n má check iṣẹ́ rẹ mọ́. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀dá tí o bá ti fẹ́ Ọlọ́run ni máa rí àléébù Ọlọ́run. ibi tẹ́yìn ọmọ gidi ò ti lówó ọmọ opó wa kọ́lé tọ̀ ẹlẹ́ẹ̀ni débẹ̀ tọ̀ ẹ̀ sì máa tọ̀ ní gbangba ta ni jẹ́ ọmọ opó nínú ìdájọ́ Ọlọ́run. ẹ̀yin ọmọkùnrin ẹ̀ lálùbáríkà ọmọbìnrin wa dó ló dalẹ̀ yìí wá rárá o ọmọbìnrin kan ò lè kọ́ ẹ máa sún bẹ́ẹ̀ inú ká máa sún omi lọ́nà 15 ní yàrá kọ̀ọ̀kan ni ẹlẹ́ẹ̀ni làákà kí ni jẹ́ ọmọ obìnrin bíi tẹ́yìn ọmọkùnrin ò ti wúlò. wọn ò tẹ̀lé yín mọ́ ní Òṣogbo fa. a tẹ̀lé yín. àbí lọ́sùn torí gbogbo Ọ̀ṣun ló pé jù yìí. bẹ́ẹ̀ni. ẹ lọ fẹ́ràn Ọlọ́run pẹ̀lú sí ọwọ́ rẹ. pẹ̀lú sí ọwọ́ rẹ. ẹ jẹ́ tó fún yín kíní kan jẹ. òtítọ́ bá Taofik ọmọ kan ní ń to kó bọ̀ pẹ̀lú bàbá rẹ. pẹ̀lú bàbá ẹ̀. bàbá ló tán. ló bá mú ìdà báyìí. ó mú ìdà. ọlọ́run ní kí a bá máa da ko inú bíu. kó ló dàbí kóhun rí Ọlọ́run kóhun sàlẹ̀ dà. ọwọ́ tó ń ná Ọlọ́run ni ẹ máa gbé bọ̀. ẹ máa gbé bọ̀ wá bá mi. dìsín kò tí ì wá láti sánmà. bẹ́ẹ̀ni. Ọlọ́run pé ń ṣe kéèsì ẹ̀ lọ́tọ̀ ni. ọ̀sìn lè ronú pé kó sàmì ní àdá. máa bọ̀. gbogbo ẹ̀dá tí wàá ti máa bá àkọọ́lẹ̀ di mọ̀ ìsira láyọ̀. bẹ́ẹ̀ni. Farido faridotun wasukutu haramu. bàbá wàbí rọjá ìhì gbogbo ẹ̀dá tó bá wọn kó ní ìyọ́nú sí Ọlọ́run. sí Ọlọ́run. yóò mọ ẹran kan pọ́lọ̀ ní òsè. bẹ́ẹ̀ni. ibi táwọn olówó ti fẹ́ kọlù àánú àìlágbọ̀ọ́yé ìwà ni kódà àbúrò mi ràn mí Mọ́kà bóyá Ọlọ́run ni ò kọ́ Mọ́kà tẹ́mi ò kọ́ ọ lọ láyé ọmọ òmùpó ló ràn mí. bẹ́ẹ̀ni. òmùpó aláàjì fàtà ẹ̀ tí ń ṣe táǹkì ẹ wọ ọdún tí mo ti lọ Mọ́kà oníkan ràn mí mọ́tò tí ń kọ́ gùn láyé òun ló rà á èmi ò bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́tò kékèké Benz 230 bẹ́ẹ̀ni. Benz 230 lọ́dún náà ń bẹ́ẹ̀ni. kéré púpọ̀ Benz 230 Kwara AH 123 FFA. Walqani urahum nọ́mbà mọ́tò mi nù 123 FFA. Watama ojununu. báwo bá sì watama ojununu. ẹ̀dá tí bá ti rìn kankan lọ́wọ́ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ yóò ya wèrè kẹ́yìn. La tukisiri hamaka ma qudira yakunu. ẹ jẹ́ sọ kíni kan táwa tá a lówó lọ́ máa ń rò. n tẹ́ ń béèrè ti pọ̀jù tó lówó lè ṣe lọ. ẹ mọ tẹ́ fi maintain life wọn. gbàdúrà wa ni wà láì ráìsì àpò kan ló bù mí kí ni kó tún bù ọ. òun ló jẹ̀bi dàbí kádàrá rẹ tí ó gbé ọ.
ọ̀njà àsìkè alásìkè ọ̀nkàrà ìwọ ẹsẹ̀ ní kọ́ máa fún yàn ẹ̀yin ps wa mú kí n jèrè bàbá kí ẹni tí ń pò ní nǹkan tí ń la gidi ṣé ẹni ẹ jẹ̀bi àbáwọ̀ rẹ tí ó là àbí ẹ má ò lẹ́ ń ṣe ọ sì lè rò pé olówó ni ó sọ ọ́ dé èèyàn tó o bá bí ọlọ́run ẹni tí ó ràn sí ọ ọ̀mọ́. والذي قسم لك حاصل إليك. gbogbo ntọ́lọ̀ ń bá ti pín fún ọ yóò padà jẹ́ tiẹ̀ ntọ́lọ̀ ń kọ fún ilẹ̀ jẹ́ yìí kí wọ́n ní ń lọlé o ẹ̀lú ssg kí n tó dọ́fà jẹ́ 10 million ó bà mí ẹ̀ ní sọ̀rọ̀ kọ́ọ̀lù mi lẹ̀ ní gbé mọ́ bóyá ìmọ̀mọ́ ọ̀fà fẹ́ pa mí kò mọ̀ kí mo ní ìrànṣá mo ní mọ̀lẹ́bí mo ní project tí ń ṣe lọ́wọ́ ẹ kàn wo nọ́mbà ẹnìkan tó lówó ẹ̀ló ìyá yìí lóyún wọn ni kó máa jèlú bọ́ọ̀sù gidi ìyá olówó tó pé kí ni ìyá rẹ ń jẹ tí wọ́n fẹ́ jèlú bọ́ọ̀sù gidi ta ló rán abẹ́rẹ́ ṣe òfò ọ̀gá rẹ níyàwó kan ìwọ ọmọ sẹ́tọ̀ ń tọrọ jẹ lábẹ́rẹ́ ní 5 ọwọ́ ní kò lè kò lálọ́ kù sí yóò dáa fún ọ obìnrin ti gbà ó lálàsejù. والذي قسم لك حاصل لديك. ẹ jọ lásìkò bàbá Imam méjì péré olùwàtàbà tuli ilé yìí ẹ gbọ́ wọ́n máa ra wọ́n rasẹ̀ sí ọlọ́run rìdọ́nù kọ́kọ́ lọ bọ́lọ̀ ní pé fún mi olúwa mẹ́ni tí ò rán sí ọkọ̀ fún ọ. fashtagil bi rabbika. èyí olóṣèlú tẹ wọn bẹ ní náà ẹ dá mi lóhùn ẹ mọ̀ pé ìmọ́lẹ̀ ni ó ṣe gbẹ tán fún yín torí ẹ ní tìyín lọ empowerment ọ̀kadà tí wọ́n ṣe ojú àgbo lọ títà tiẹ̀ kó lọ ńlẹ̀ kó dowó ó ní mi ò lè gun ọ̀kadà láyé mi mọ́tò ní fi bẹ̀rẹ̀ mọ́ bẹ̀rẹ̀ ó dá yé ọba dákàyánú sùn ẹni tí wọ́n fún ní ẹ̀rọ kó wọn bá máa dààmú jẹun bẹ́ẹ̀ni ó lè mí ní ìmọ̀ ṣèké báyìí kápò máa ro mí ó ní ẹ̀ ló kó lọ ńlẹ̀ 35,000 bẹ́ẹ̀ni ẹ̀yin ní empowerment owó ẹ̀yin obìnrin tí wọ́n bí tẹ fẹ́ràn yáyì gbàdá tí wọ́n kó fún báyìí ó ní ẹja sàwámà ó ń dá mi lọ́rùn ẹja tí wọ́n máa gé ànàmọ́ sínú rẹ̀ ó wá nà wọ́n sí èyí mo fẹ́ ẹ dákun ó gba 150,000 ó kọ́ jẹja 10,000 náà barbecue ọ̀kadà obìnrin tó ẹ mọ bí ẹ ṣe jẹ ẹ lálùbáríkà owó empowerment kéèyàn fi jẹ tán ṣé yóò kú olólòsì. والذي قسم لك حاصل لديك. bàbá Imam gbogbo ala tò níbi nísìn kí gómìnà wa dé kó wá fún wa ní ẹnì kọ̀ọ̀kan wa 1 million ṣé yóò da títì mọ́ ẹ̀yin náà lẹ́ẹ̀ bu ẹ̀ tí wọ́n bá ṣe ń pa ẹ má jẹ́ wọ́n fowó jẹ ń tán ẹ torí yín ó pé oúnjẹ tẹ́ jẹ yàgbẹ́ rẹ̀ ẹ má jẹ́ wọ́n ba project tí ẹ mọ̀ lọ́lọ́ lálẹ́jẹ́ wàhálà yín ti pọ̀ jù kò fún mi nípò kò kàn ọ́ nì o tó bá kàn ọ́ rí tiẹ̀ gọ́vnà wa jí ó wá báyàn 2 million lẹ́nu ọ̀nà wọ́n dí géètì pa kálukú wa ní kí n pírọ́lẹ́mù tiẹ̀ kò ní bá wọn ṣe ríṣẹ́ àjẹsàrí sọ kí ni ti tiẹ̀ àti ìsinú látàná ẹ dákun sí oríire lẹ́ ń bá kàn. ó kàn padà wọlé ni oníkan sí géètì ẹ̀yìn kò yá àtàṣà ìrìn fọ́ ó ti lọ. والذي لغيرك لا يصل إليك. tí ìbá ṣe pé àwọn ìgbàláyé ìjọmọlúàbí wọ́n ti sákò lọ́sùn wàhálà yín ti pọ̀ jù ẹ mọ̀yàn rí ẹni kó mọ̀ ṣe gba ayé yín sọ̀nà ọlọ́run tó dá yín ni. bàbá lèmi fi sọ̀lẹ̀ mo ń ṣe iṣẹ́ tààrà mo tún lọ mo dẹ́kẹ́nu ṣé yóò wá já sásán ní ní tìṣin àti sàrí mẹ́ kí ló tẹ̀ discover tẹ̀ lè jẹ́ láyé tẹ̀ wá tẹ̀ jẹ́ lásán ká tẹ̀ mọ́ tẹ̀ lè jẹ́ ẹ̀ ń jẹ́ kábí tùkú èyí náà alábòsí ẹ̀ gbà níbi ẹ̀ tó lọ bọ́ọ̀ tí ń bọ̀ fẹ́fẹ́ kan balẹ̀ tá ti parí ìjọba yìí tí ń là á ṣe jẹ́pọ̀ bínú ò bá ní run ọ́. والذي لغيرك لا يصل إليك لا تكثر همك ما قدر يكون. jama ìparí ẹ̀ torí ilé ẹ̀rí ó kún ọ̀mí rẹ̀gẹ̀dẹ̀ gbogbo ẹ̀dá tó bá yọ́nú sí ọlọ́run tó gbà pọ̀ lọ́lọ́run ẹni kí ni ó tún ní. kí ni ó ní. wàhálà òfin yìí
yóò máa bẹ̀rù pé mo ní parí ayé mi sí. Allah. tẹ̀yin tẹ́ jókòó nìyẹn mo fọlọ́ ń bẹ̀ yín mo fẹ́ kẹ́ ronú lórí tí mo sọ yìí. ààrẹ nàìjíríà rí bàbá ìfẹ̀yìntì dáadáa gẹ̀rẹ́jẹ̀ lábàgbàlagbà ṣe rí tẹ́ bá ti pè é sí program ẹ má gbèrú àga tiwọn fún wa mọ́ àga tiwọn fóòmù dáadáa àgbàdé kẹ́tùn rọ lẹ́gbẹ̀ẹ́ kẹ́rọ lọ́sì tó bá ṣe díẹ̀ kí wọ́n rọ̀gbọ̀ kí wọ́n sùn díẹ̀ wọ́n ti dépò bẹ̀ kẹ́ wá jiyàn pé àtifẹsẹ̀ rábà náà kò sínú orí ibú ọjọ́ orí ti débẹ̀ kẹ́jì wọn rọ̀gbọ̀ kú dáadáa ẹ lọ wá àga tó ní fóòmù tààrà bí kò bí wọ́n ṣe wà yìí ara ó ti máa fẹ́ ṣe bákan wọ́n ti lo ara ti já kánmọ́kánmọ́ ọlọ́kan ní kí wọ́n lára sákósákó ni ọjọ́ orí kọjá kéèyàn tó fọ́nkṣàn mọ́ ọmọ àwọn àgbàlagbà lèmi wọ́n sì tọ́jú wọn tí ń fi lọ bọ́lọ̀ ni. والذي لغيرك bàbá lèmi náà sì dàgbà. آمين لا يصل إليك ẹ wá bá ń fi kún tí n bá dàgbà bí yín kí n lálàáfíà tààrà. آمين torí ẹ ní àlàáfíà ẹ lálàáfíà àwa ti lu ara kọjá ojú orí wa bẹ́ẹ̀ ṣe ń wà ẹ́ jọ́tà ti bẹ̀rẹ̀ àwẹ̀ kò síjọ́ tí ń ṣe wá sí mẹ́rin kò wá síjọ́ tí ń ti travel dòní ń gbọ́ Islam ló pe mi ń ṣe ní dáhùn bí n bá dáhùn ọlọ́mọdé á jẹ̀bi èmi tọ́lọ̀ ń fún lórí ire tó kọjá èèyàn mílíọ̀nù kí wọ́n mọ̀ dọ́lọ̀ ń lóhùn ṣé mo sanjọ́ fọ́lọ̀ nù mo ti ń bá kánú bàbá àkágbélówó mo fẹ́ ná yàrá ni ti mọ kọ̀mándì owó ẹ̀yà send 1 million mo fẹ́ ná kí sinú tótó ẹ̀ fún mi kẹ́ àbí ṣùgbọ́n àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí bá dọjọ́ alẹ́ ẹ̀ mọ ilé mọ́mú tẹ́ ẹ sìn wọn ò rò pé yóò kàn yín mẹ́tẹ́ fi lọ bọ́ lọ́hùn Kadara ló sẹ́yìn kú kẹ́ àwọn tó lè kọjá àdájì. والذي لغيرك لا يصل إليك لا تكثر همك. ẹ tún wá dépò tán gbogbo ilé tiẹ̀ ń kọ́ tiẹ̀ ń kọ́ mọ́ṣáláṣí lẹ̀ ń parí ká ẹ mà ti fi tó dáa lélẹ̀ mo sọ fún ẹjọ́ tá à ń sí mọ́ṣáláṣí ọ̀dọ̀ yín mo ní ẹjẹ́ lọ ronú gbogbo ẹni tẹ́ kàn jẹ́ lè mọ́mú tẹ́ kàn náwó fúrafúra tẹ́ ẹ̀ ronú tẹ́ ẹ̀ rì mọ́lẹ̀ Central Mosque ọmọ yín lè má débẹ̀ mọ́tà kọ́lé ò bá ti yẹn síbẹ̀ ẹ̀kọ́ tí wọ́n máa lò bẹ́ẹ̀ bá kú tán wọ́n kàn máa rìn káàkiri títì ni ẹ̀ ronú pé tá a bá ti òjò tí ò bá gbà ahéré là máa sá lọ ẹ wá jẹ lè mọ́mù more than 20 years ọ̀rọ̀ alẹ́ ọ̀kọ́ ní kéwù tó bá ti parí dáwọ́lá rẹ níbẹ̀ ọmọ rẹ ò ní níbi dé mọ́ ẹ jọ ṣé ń sẹ̀yìn. لا تكثر همك ما قدر يكون. bàbá ìwòye yín lọ́pọ̀lọpọ̀ ní nínú àti ẹja kẹgbẹ́ yín àtàwọn ọmọ tá à ń tẹ̀lé yín ká ọkàn jẹlẹ mọ́mù ní ẹ̀kọ́ gbọ̀ǹkan fún ọ ọ̀nà òmùra lójoojúmọ́ kí lọ gbàgbé sọ̀tọ̀ ọ̀rọ̀ fẹ́ lọ mú. ọlọ́ọ̀tì lọ Mẹ́kà 65 sójú ẹ̀ ní ìdáka balẹ̀ ni bí bá sàn àbá náà ibi tí wọn gbàṣẹ kọ́ mọ́ pààrà báyìí àwọn abiọ́ ẹ̀yin lẹ gbàṣẹ rẹ bàbá yóò sì júṣe fún yín. Àmín. àwọn abiọ́ akọ̀rọ̀mọkùnrin la kakọ̀ mọ́ṣáláṣí àbí ká lọ Mẹ́kà ọtí lọ lórí mẹ́wàá ẹ bá ń kọ́ mọ́ṣáláṣí Káàbà òkú òun bẹ́ẹ̀ gbogbo ayé náà máa bá a tásìkò rẹ báyìí lọ ọkọ mọ́tò fi kùnù bá ń kọ́ lé kéwú tèmi náà máa lọ nírọ̀lẹ́rọ̀lẹ́ tí ààyè tèmi nu Central mọ̀ ilé bàbá wa kọ́ àálò là kú òun bẹ́ẹ̀ fún lọ Ọ̀fà èmi lẹ̀kẹ́ wá tí ó lò nínú ọmọ ìyá kan bàbá kan gbogbo tó sọ̀kalẹ̀ bó ní sọ̀kalẹ̀ sí ṣèbí tí wọ́n ṣe kú náà lọ́ba àtẹ̀yìn mọ́mú agboolé kọ̀ọ̀kan náà tó èmi mú wa ń bẹ lónìí sọ́ọ̀tún wa ń bẹ lọ́la sẹ́ni pé wọ́n dákẹ́. Mọ̀lákàlì. dákẹ́ ọwọ́ ajẹ́lẹ̀ mọ́mú ọwọ́ fi mú wàrà náà sàṣù fúnra rẹ̀ ọwọ́ sàṣù bíi mú sùn bàbá ẹ̀ wọ́jú orí tẹ̀ fi ń kọ́ lé kéwú ká ọjọ́ orí ilẹ̀ ń kọ́ standard lé kéwú báwọn ẹni tí o bá fẹ́ jọ yín fẹ́ sin nǹkan míì ni ẹni tó láàfáà ìṣiṣẹ́ kó wá lé kéwú mi wò kó wòye project ọdún tó lè jẹ́ owó tó yẹ kí n fi jẹun wọn ń dà sílé kéwú nǹkan lè pọ̀ mo ní ó pọ̀ tó bá dọ̀la tí wọ́n mọ̀ ṣe láti ṣe kalẹ̀ ń ṣe ń pa kalẹ̀ wọn lọ kọ́ shopping complex express nítorí àwọn ọmọdé mọ̀ jásí tó bá kú wọn lérí pín wọn tà náà ni wọ́n sì fowó rẹ̀ ṣe tó bá wù wọ́n.
mo kàn yà lọ́bẹ̀ ní ká lè chẹ́ẹ̀kì ara wa. مولاك المهيمن èmi fẹ́ ṣàdúrà nìyẹn. إنه يراك. bàbá wa naibul imam ẹ mà kú ètò báwọn fásir ẹ̀wọ̀n tí wọ́n dálẹ̀ kákí gómìnà tó gbà wọlé tí ì sí clubbing bẹ́ẹ̀ ká ẹ̀ gbogbo ìtàn gómìnà ń ṣe àtẹ̀yìn ìjọba iná lè fi ń fọra yín mọ́ zakanu torí ẹbọ ń bẹ lẹ́rù dédé tọ́lọ̀ mọ̀ fi yọ ilẹ̀ ń ṣe ẹ sì jí ó pọnù tẹ́ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe máa díje ọmọ tó bá lè múra tẹ́ ń gbé mọ́tò fún un lábẹ́ bàbá imam bàbá náà yìí bí àwọn fásir ọmọ tó bá há Kùránì náà ẹ máa gbọ́kọ̀ fún ẹ kọ́lé fún yàrá rẹ so that ẹ máa encourage Islam kì í sọ ọmọ tó máa jó nìkan ní ó máa gbẹ̀bùn tí gbogbo ayé ní òjò tán ni. bàbá náà yìí bí ọlọ́mọ pàá kó tó dẹ̀ mí jẹ́ à lu ọdún tó pọ̀ láyé mo fẹ́ ká ṣe kínní kan bí ẹ̀dá kan bá ń gbà kí ìjọba ẹ take it up gbogbo ilé ike tó bá wà wọ́n lọ fowó kọ́ lọ́dọ̀ bàbá náà yìí bí láti inú Rajab wọ́n mọ̀ ṣe díje ibi pòkínní pòkejì pòkẹta á ní kí ìjọba fún ẹ lẹ́bùn kó lọ eyín wò wọlé ẹ ṣe abẹ́ ṣe páàtì kejì láti àbí ẹfẹ́ nìkan kóró pé èyí àwọn ọmọ tó bá ti kéwù ẹ̀kejì àwọn alásàlátù tí wọ́n jòkó yìí kànú ọmọ ṣe díje kí ló bá lu àlàjẹ nàwé tù nìkan yàtọ̀ sáwọn alásàlátù alákùúbà tí a fọ kọjú sí mùrídà tí wọ́n máa gbá àkúbà àfìdíkì ẹni bá kàtíkè ní òdùn front line àfọ wọnú ìsájà tàbátì àdẹ́ni ìparí ẹ̀ yóò ní alẹ́ ìsàlám ibi ó dúró dénú. فوض له أمورك. bàbá náà yìí bí alásàlátù ọ̀kan wà rẹ̀ wọ́n mú aṣojú wá ẹ wà yẹn kọ́mẹ́tì wọn máa screen wọn pẹ̀lú táàmù èyí tó bá ṣe pò kínní pò kejì pò kẹta èyí tó gba deep freezer níbí èyí tẹ́ fún ní hajj automatic ṣé orí wọn máa fapò láti máa ṣe nǹkan báyìí lọ́dọọdún nírú bíi scholarship pé ìwọ lọ ṣe pò kínní ọmọ mẹ́rin lọ bí mẹ́wàá náà ni àmọ́ wọn àríwé ká abọ́ ọ̀tọ́ méjì ló kọ pé ọgbà ẹ̀bùn níbí jàmá díẹ̀díẹ̀ òsì òdìkù gbogbo àsàlátù tí wọn wúlò náà wọ́n múra àsàlátù tí wọn wúlò wọn wá kà tíkè níjọ́ àsàlátù sẹ́fẹ́fẹ́ ànábì lónìí abẹ́fẹ́ lọ fẹ́ lè máa mú òun náà wá ti di dìdìrìn tí wọ́n ti tú síkẹ́ẹ̀tì hàn báyọ̀ àbú ẹ̀rìn àná ájì àkìlẹ̀ fẹ́ sọ ẹ́ sí kẹ̀kẹ́ nkẹ́ ṣé lè máa mú nù. فوض له أمورك وأحسن ظنونا. ẹ jọ̀ọ́ mo mú wá lábàání project ńlá ni o ó ti wọlé ẹ ti ṣèkan lọ báyìí lórí tẹlifíṣàn kódà àsàlátù tó bá ṣe pò kíní níbí bóyá wọn ò ní bá òní mọ́ṣáláṣí wọn ẹ kàn lọ gbẹ fún wa ni wọ́n jèrè Islam náà ká máa lo advantage gbọ́dọ̀ ní ká di lẹ́ni tí ń tẹ́tí sí a ẹ jẹ́ àgbẹ̀ sórí tébù ẹ yóò ṣe é ká máa péjọ ká máa túká bàbá mo sọ yìí ni mo fi bẹ̀yìn ní ẹ̀dá kẹ̀jẹ́ kó ṣe é mo jẹ́rìí àbá náà ibi o àmẹ́yìn lẹ́ support wọn wọ́n ti approve ẹ̀ ó ti parí gbogbo léèké máa múra kalẹ̀ ìdíje ń bọ̀ lọ́dún tí ń bọ̀ ìgbà ńlá máa fà tí ń gba tébù jẹ ní ìsìká tí ń lọ jòkó ti yà á láka bá sọ ìrẹ̀wọ̀n ni ẹ má kàjẹ́ àfà tẹ kàkà ẹ dákun àfà Chelsea Man U Real Madrid ẹ jẹ́ á ṣàdúrà àmọ́ ká tó ṣàdúrà ẹ bá ń wí kínní lẹ́ẹ̀méje asalaamu alayka. Assalamu alayka
Assalamu alayka ya sayyidi ya Rasulallah. Assalamu alayka. Ẹ bá sọ bẹ́ẹ̀. Assalamu alayka. Aláṣẹ́wò. Assalamu alayka ya sayyidi ya Ó náà ní ẹ bá para. Rasulallah. Assalamu alayka. Ẹ bá sọ bẹ́ẹ̀ dákun. Assalamu alayka. Ẹ bá sọ bẹ́ẹ̀. Assalamu alayka ya sayyidi ya Rasulallah. Assalamu alayka. Ẹ bá sọ bẹ́ẹ̀. Assalamu alayka. Ọlọ́run. Assalamu alayka Ya ya sayyidi ya ya Rasulallah. Ẹ wí. Assalamu alayka. Torí Ọlọ́run ẹ wí. Assalamu alayka. Torí Ọlọ́run. Assalamu alayka ya sayyidi ya Rasulallah. Assalamu alayka. Àdúrà wo gbà. Assalamu alayka. Àdúrà wo gbà. Assalamu alayka Àdúrà wo gbà. ya sayyidi ya Bàbá mi bí ẹ ṣe. Rasulallah. Assalamu alayka. Assalamu alayka. Assalamu alayka ya sayyidi ya Rasulallah. Assalamu alayka. Assalamu alayka. Assalamu alayka ya sayyidi ya Rasulallah. Tó o bá ti jí mọ́ ti ìbáyàn rojọ́. má bá yàn rojọ́. Nítorí wọ́n fi pàdé ọjọ́ ayé rẹ nù. ó ní ọmọ fi parí ọjọ́ ayé. Tó bá fẹ́ sùn ni ọ fi sùn. ó ní ó fi sùn. Ẹnìkan ò ní ṣe láàárọ̀ kò ní kan àgbákò kó tó dalẹ̀. Allah. Tó bá ṣe bẹ́ẹ̀ ní alẹ́ Lálẹ́. gbogbo tó lè takò kílè tó mọ́ Ọlọ́run ní jó kàn mọ́. oníjó kan mọ̀. Ohun tí ẹ máa wí nù. tí ó máa wí nù. Bàbá yẹn wọn nà ní kí n fún jàmá. náà Tó o bá da ṣe bá mọ́kànlá ni ọ máa ṣe. mọ́kànlá ni Tó o bá gbọ́ gbì ọ̀tá rẹ ló wọlú rẹ. ọ̀tá ni o. Jàmá. jama. Ìjà tẹ́wọ́ àdúrà kẹfì yọ̀ǹda yìí mi. ká tẹ́